Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa ò ní dì. Bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo kí yín o, gbogbo ọmọ Yorùbá. Lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo àwọn oníṣẹ̀ṣe gbogbo wọn ti bínú o. Wọ́n ti dìde, nǹkan tá a fẹ́ kẹ́ mọ́ ṣe nìyẹn. Náà wọ́n ti dìde o. Wọ́n ti sọ̀rọ̀ lórí ìwà ìbanilójújẹ́, lórí ìwà ìbàjẹ́ èyí tí ó lọ lórílẹ̀‐èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n ti kọ̀ndẹ́mù ìfènìyàn ṣòwò èyí tó lọ látọwọ́ àwọn àfáà, látọwọ́ àwọn Mùsùlùmí tí ń bẹ nílẹ̀ Yorùbá. The Ìṣẹ̀ṣe Women Rights Community wọ́n ti ké gbàjarè síta wípé ṣé ẹ rí ìpànìyàn fìyàn ṣòwò yìí tí ó jẹ́ pé pàápàá jùlọ àtọwọ́ àwọn Mùsùlùmí ló ti ń jáde jù. Wọ́n ní ó ti tó gẹ́ẹ́, yìí tẹ́ ẹ ṣe nílẹ̀ Yorùbá ti tó gẹ́ẹ́. Bẹ́ẹ̀ ni o, ṣe rí gbogbo tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí tó jẹ́ pé à ń bá orí lọ́wọ́ àfáà, à ń bá ẹsẹ̀ lọ́wọ́ àwọn Mùsùlùmí. Ó ti wá jẹ́ kó fi hàn pé ó ti di jìnnìjìnnì nílé jìnnìjìnnì lóko. Àwọn ọ̀dọ́ wa lóbìnrin gan ẹ̀mí wọn ò dè mọ́. Gbogbo àwọn ọ̀dọ́ wa lóbìnrin sìn ó ti di tójútìyẹ́. Àwọn òbí gan ọkàn wọn ò lè balẹ̀ mọ́ tọ́mọ bá jáde mọ́ sìn. Nítorí pé ìbẹ̀rù pé ìgbà orígbó lọ́mọ yìí lọ. Ẹlẹ́mọ̀ ọ̀rọ̀ ọwọ́ ọ̀dọ́ sì yóò ṣe sọ́. Bẹ́ẹ̀ ni kò ṣe sọ́. Torí ẹni bá ló sọ́mọ ó lè ṣe ohun tó jù bẹ́ẹ̀ lọ fún ẹ. Ẹ wá wo àwọn ọ̀dọ́ ti bínú tán. Kódà àwọn oníṣẹ̀ṣe ti sọ̀rọ̀ síta. Wọ́n ní ṣé rí lẹ́nu oṣù yìí lásán ìwà ìkà tó ti ọwọ́ àwọn wèrè yìí jáde. Ṣé tọwọ́ bàbá sọmọ ni? Àbí ká sọ ìwà ìkà tó wà lọ́wọ́ bàbá àtọmọ ni? Bí àpẹẹrẹ Fọlọ́runṣọ́ Abdulwahab àti bàbá rẹ̀ Babátúndé Fọlọ́runṣọ́ tó wà ní ti Kwara State, ṣé yẹn la fẹ́ sọ ni? Tó jẹ́ wípé àìmọye body part. Bẹ́ẹ̀ ni àìmọye body part tó yẹ pé wọ́n bá àti Abdulwahab àti ọ̀rẹ́ ẹ̀ àti Malam Sulaiman Saka tó jẹ́ pé wọ́n fẹ́ fi ṣe oògùn owó ni. Irú èyí náà ni ó tún ṣẹlẹ̀ sí títí àfáàtọ̀ tún mú yìí. Ẹ má dẹ̀ gbàgbé Olúwafẹ́mi Ndírìsì náà ní Ondo State níbi tó yẹ pé fresh part èèyàn ni wọ́n ká mọ́ lọ́wọ́. Kí lòun náà fi ṣe? Ó fẹ́ fi ṣe oògùn owó ni. Níbi tó ti ń yọ ọkàn, tó ti ń yọ kídìnrín, tó ń ya hán. Bákan náà àfáà míì títí ẹ̀ náà ṣẹlẹ̀ ní Ìbàdàn níbi tó ti ka orí bọ́lá wọ́ orí Ìbàdàn lọ́tẹ̀ orí sí. Tó lè yẹ pé oògùn owó yìí náà ni. Àbí ká máa dárúkọ lọ ní lóṣù náà. Ṣé tá àfáà Ahmed Gíwá ni èyí tó ṣẹlẹ̀ tó dìtẹ̀ ní Apẹtẹ nìbàdàn nígbà tó yẹ pé níbi tó ti ń ta spare part èèyàn tó jẹ́ pé ẹ̀sùn tó líǹkì mọ́ pípa èèyàn obìnrin méjì tó ṣẹlẹ̀ ládámọ̀ lọ́nà Ìkòròdú ńkọ́ tẹ́lẹ̀ pé àtọwọ́ àwọn àfáà náà ni. Àbí tí Babalọ́lá tí wọ́n ká orí mọ́ lọ́wọ́ ní January ọdún 2024. Ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lọ. Now gbogbo àwọn oníṣẹ̀ṣe ti wá bínú o. Wọ́n ti pe àwọn àfáà, wọ́n ti pè wọ́n lẹ́jọ́. Kódà wọ́n pe àfáà Tàfíkì kẹ́bẹ̀ lọ́lọ́run Ramoni Muibi tí gbogbo wa mọ̀ sí alálùbáríkà. Wọ́n ti pe gbogbo wọn àti bẹ́ẹ̀ lọ tó jẹ́ wípé ọkàn wọn ló fi ṣiṣẹ́. Ẹ wo bẹ́jẹ̀ ṣe ń kán tó nínú mọ́tò. Ẹjọ́ kí ni wọ́n rí ṣe sí? Now ẹ̀yin ṣéèkì, ẹ̀yin àfáà, ẹ̀yin imam, now ẹ wá gbọ́ o. Gbogbo ẹ̀yin ṣẹ̀ríà lọ aggregator àbí kí wọ́n pè wọ́n náà ní ṣẹ̀ríà lọ aggregator. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ṣẹ̀ríà lọ ni o, ṣẹ̀ríà lọ ni o, ṣẹ̀ríà lọ ni o lẹ́fẹ́. Àbí ẹjọ́ ó yẹ ẹ wá dájọ́ yìí. Ẹ dá ẹjọ́ yìí ṣebí ẹ ń pariwo ṣẹ̀ríà lọ kó wọlé Yorùbá. Àwọn Ìṣẹ̀ṣe ti jáde o.
wọ́n tiẹ̀ ti wá bínú tán pàápàá jùlọ wọ́n ti pe àwọn èèyàn lẹ́jọ́ gbogbo àwọn tó gbẹ́sì rù bí àwọn àkọ́kọ́ wọ́n ti pe Olúwo lẹ́jọ́ o ìyẹn Ọba Abdulrasheed Akànbí Adéwálé wọ́n ti pè é lẹ́jọ́ o wípé sórí ó yá wá ṣe ìdájọ́ yìí ìwọ tó ń pariwo ṣẹ̀ríà lọ wípé ó máa fọ mùsùlùmí mọ́ ni ó jẹ́ kó wá ṣe ìdájọ́ yìí Mufutiu bọ̀dá Mufutiu Ìwó ẹ̀yin náà jáde ó yẹ wá ṣe ìdájọ́ yìí bẹ́ẹ̀ ni ẹ wá ṣe ìdájọ́ yìí nítorí tó bá jẹ́ tọmọ ẹlòmíì ni ẹ bọ́ta ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n wá dórí títí yín sìn ẹ ò wá rí pínpín ẹ ò rí sọ irọ́ o ẹ gbọ́dọ̀ ṣèdájọ́ yẹn torí ẹ̀yin tẹ́ ń pariwo ṣẹ̀ríà lọ ẹ̀yin gan gbọ́dọ̀ ṣèdájọ́ yìí torí ara àwọn ọmọ yín náà ló ń ṣe gbogbo ìwà burúkú yìí ẹ̀yin náà lè máa dìde tí ìṣẹ̀ṣe tẹ́ máa ní ìṣẹ̀ṣe ṣe báyìí ìṣẹ̀ṣe òwò tẹ́lẹ̀ ìṣẹ̀ṣe ṣàgbo ó yá ẹ ṣe eléyìí náà fúnra yín ẹ wo ẹja kàtẹ́jísà èèyàn Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o bẹ́ẹ̀ nìkan jẹ́ kí pé ṣe rí àwọn eléyìí àwọn arábí tí wọ́n ṣe irú iṣẹ́ láàbì ó yẹ kí wọ́n pa wọ́n lójú ẹsẹ̀ ni bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n pa wọ́n lójú ẹsẹ̀ ni níbo ni Murik wà ẹ jáde kẹ́ wá sọ sí ṣe rí gbogbo eléyìí tó bá ṣe ìdájọ́ àwọn àáfàá eléyìí tó jẹ́ pé ó lọ́ọ̀re ẹ máa rí i pé ẹnu àwọn àáfàá tó kù máa wọ ìwọ̀n ò ní lè ṣe kọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ gbàdé pé bóyá wọ́n máa tún fi wọ́n lẹ̀ ni ẹ máa rí i pé irú ìwà bàjẹ́ bí a tún máa lọ sí ni ṣe rí sí pé a ò gbọ́ pín lẹ́nu gbogbo àwọn mùsùlùmí àtàfà bẹ́ẹ̀ kí wọ́n á sọ pé wọ́n ganu sí lásán gbogbo ayé lọ́dà láàmú kò sí ní tọ̀sán tán àwọn máa pa ni ó ti ṣẹ̀ sọ́rọ̀ ìránṣẹ́ Ọlọ́run ó ti ṣẹ̀ sí kinní kan ẹ̀yin tẹ́ wá ṣẹ̀ sí ìránṣẹ́ èèyàn kan ẹ̀yin náà tẹ́ wá ṣẹ̀ sí tọ́lọ́run kan bẹ́ẹ̀ ẹ rí àgbọ́ kọ̀ọ̀kan lẹ́nu Sọ̀tánù náà o àbí ṣe é gbọ́ kí Sọ̀tánù Sókótó náà sọ̀rọ̀ wọn ò ní sọ nǹkan kan nítorí wípé wọ́n mọ̀ wípé àwọn kò sọ̀rọ̀ fún wọn kí wá ní parí darí ẹ̀sìn tẹ́ ẹ rán tẹ́ ẹ ń kọ́ mọ́ ṣá nǹkan tẹ́sìn yín kọ yín náà rèé ó ṣe jẹ́ pé bí ẹ̀jẹ̀ ló kún ọwọ́ yín gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sùn ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká gba òmìnira wa iyì tí aṣẹ́rú ti tó ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún ló ti pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ fún yín pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu ni àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà gbogbo ẹni tó bá mà láò ní dé òun mà láò ní dé bá God bless Yorùbá Nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi ó dàbọ̀.